ọmọ kan bẹ mo sọ níbi program yẹn jẹta wọ́n pè ní Ibrahim ọmọ àfá Saidi orílẹ̀ àfá Saidi orílẹ̀ yẹn mo láṣepọ̀ pẹ̀lú wọn nígbà tí mo wà níjọra ní short street lẹ́kọ̀ọ́ ní Bádíà wọ́n jù mí lọ lóòótọ́ mi ò dispute ẹ̀kọ́ ọ̀rẹ́ ni wá kí ni mo pè é ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ ìsìnkéré ẹlẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá lọ ní ìtàn àkọ́kọ́ nù ní wíwá àtọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta àfá wa Saidi orílẹ̀ ìwọ́n lọ́jọ́ àyí wọ́n tó gbọ́dọ̀ wà tó bí èmi ọmọ náà àfá wa brọ́dà wa Sheikh Habibul Markaz brọ́dà wa wọ́n wá sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Sayyidina Abubakar àti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn yàwó ilẹ̀ ìdòkó ìsábà bí wípé ta ní ń bẹ pẹ̀lú Ànábì níjọ́ náà dáhùn pé Abubakar ní ìtàtọ́nà ni àfá wa ní alẹ́sí àbíkẹ́lẹ́ kan sáà dákọ̀ ìgbò wọ́n ní pẹ̀gbẹ̀rí kan ní bẹ̀mẹ̀ tẹlẹsílónà wọ́n lè ní bẹ̀mẹ̀ gbogbo àwọn àfá wa jáde ká ìtàtọ́ ẹ̀ka yóò rí bẹ́ẹ̀ Al-Qur'ani ló yìí èyí bẹ́ẹ̀ ní Kùránì padà ní àfá wa tábí tí wọ́n ṣe wá àtìkà yìí wọ́n wá ní kódà àwọn ṣíà àfá wa kó tíra jáde tíra tí èso ọ̀rọ̀ 15 tó yẹ káwọn àfá ṣíà ni wọ́n kọ́ ẹ̀ ń gbálàyé yìí ọmọ àbá Saidi orílẹ̀ yìí wá jáde òun náà wá sọ dédé tí Kámílù sọ wípé Abubakar ló wà ńbẹ̀ ìwọ́n ń ṣe pèlé àfá Kámílù ìwọ́n ń pè lọ́mọ àlè àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ibrahim ọmọ ẹgbẹ́ òun wọ́n gẹ̀ ìwọ́n tí wọ́n bí 1986 ọmọ kékeré ni ẹ̀ náà tọ́wọ́ ń bá ti àwọn bàbá yín àbí tó àgbà ni wọ́n ìjọ tí wọ́n kú ọ̀fọ̀ ní ọmọdé omi ọmọdé ọ̀rẹ́jù rà fọ́ta ìgbòrí lóbi kú èjì omi lóbi kú tọ́lọ̀ wọ́n sọ̀rọ̀ náà dà ní ipa òjijì ó ti wá rí àwẹ́gẹ́ ní ìkẹ́mọ́ yóò níṣẹ́ kan ẹ̀sìn ọlọ́run náà lẹ́sẹ̀ bí mo ní ìgbà sọ tí ọ̀dà kò sẹ́ni tí ò lè tako ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run ẹ̀sẹ̀sẹ̀ alájáda ẹ̀sẹ̀sẹ̀ alájádámẹ́ ẹ̀sìn ọlọ́run ní a sì níbi ìkẹ́kẹ́ bẹ̀ sì jẹ́ bí ìbá wá ṣe pé ìyíhùn náà ń bọ̀ wá bẹ́ẹ̀ lórí ń bọ̀ wá ṣẹ̀rí akọ̀t èmi sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run ti ṣe bọ̀dá mi lọ́wọ́ àń bẹ̀ ní ìṣòwò ní Grand Cadi ọmọ ìyá mi ọmọ bàbá mi ní òun ní Grand Cadi lọ́rin lónìí báyìí káwá bí ẹ̀yìn náà pé ṣẹ̀rí akọ̀ọ̀tù tó wà ṣẹ́bí ṣẹ̀rí akọ̀ọ̀tù lẹ́pẹ́ kí ni ìwúlò ti yín náà ọmọ Sheikh Mukhtar àbúrò Sheikh Nasiruddin al-Kabir ó sọ̀sọ́kúsọ nípa ẹ̀sìn ní Kánò ní ìgbẹ́lẹ́wọ̀ ìṣù tí èsì ìjáde tí wọ́n dájọ́ ṣẹ̀rí àlọ́ lórí kí ni ṣẹ̀rí àti ìwúlò fún lọ ní wọ́n kàn wá jáde wọ́n mọ̀ wá sẹ̀sìn ọlọ́run bó ṣe wù wọ́n ẹ̀sìn sẹ̀sìn babalágége kò dẹ̀ kí ń sẹ̀sìn alájẹ́ àgbà ẹ̀sìn ọlọ́run ni Al-Qur'ani sì ní tí Kùránì bá ti wí wúwà ju fọ́ọ̀mù tó wọ́n ṣe wù ẹ́ tẹ́bátẹ́ bá tí wọ́n ń fa wàhálà yìí láàrin ara yín ẹ̀ wá ní nǹkan méjì tẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀mọ̀ wá mú ẹnu lọ àlọ́bàlájẹ́ àgbà ṣẹ̀gbáde ní nǹkan ọmọ Ibrahim yìí ọmọ tẹ́wù àfá Saidi ìwọ́n ń sọ wípé kẹ́gbé sàtífíkéètì àlífàtòlẹ̀ àdàdíyà jáde àlífà tó lè bínú bínú àbí tó bínú bínú àkọ́bí àbí ìṣẹ́gbẹ́ mùdírù bọ̀dá láti wájú ìṣẹ́gbẹ́ mùdírù wọ́n lọ lè wá tàn àwọn ìṣẹ́gbẹ́ mùdírù sí àpẹẹrẹ lẹ́sọ̀ àbí ẹ̀ ń tábùkù bá àwọn bàbá wọn ẹ jáde ẹlẹ́dẹ́ pẹ́sẹ̀ kàwádà múlé ìwọ́n jáde ó sọ pé bàbá wa ẹ máa wà pẹ́lẹ́ ẹ máa wọ̀rọ̀ kẹfẹ́ rí bí wọ́n ṣe sọ pé sallallahu alaihi wasallam fún ànábì wa Muhammad ẹgbẹ́ kọ́mà sọ pé sallallahu alaihi wasallam kú sí kàwádà múlé ẹ̀mọ̀ ìgbọ́rọ̀ kọ́rọ̀ ẹnìkan náà tó sọ wípé bàbá ṣe kàádà iṣẹ́ tí wọ́n ṣe yìí ṣe gbé ẹsẹ́ táwọn ànábì ọlọ́run ṣe ẹ má bà ti bàbá yìí jẹ́ ẹ má bà ti bàbá yìí jẹ́ ẹ má bà ti bàbá yìí jẹ́ náà. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ní aláìmọ̀kan ni yín nímọ̀ ìmọ̀tẹ́ ń pẹ́ ẹ̀sọ́pẹ́ ń lò náà ní. aláìmọ̀kan ni yín aláìmọ̀kan ni yín. Bàbá Jamiu, bàbá wọn wà sí àgbáyé, wọ́n máa sọ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí, wọ́n máa ní bàbá wa Lájí Àgbà àti bàbá Lájí Àgbà kò sí ìkẹ̀kẹ́ láàrin wọn, wọ́n ti ń bà sí iṣẹ́ kàádà mú.
ẹ̀dá kò lórí ọlọ́run wọ́n fi gbà sí wọn ni ṣé kàádà mú mà fóun ṣàbò sí bàlájí àgbà. bàlájí àgbà ló fi gòkè. àbá àdáni òbí sòwò alájí àgbà ní ṣé kàádà mú fi gòkè. Ìlọrin sì tún lu alájí àdámọ̀ ó lu olóòtú bàlájí àgbà. bá sì ní ẹni akọ́ńkà tó ṣe òun náà fẹ́ fún ẹ̀ ṣe. Àlàyé tó lọ́dọ́ tó ní ṣe yé gbogbo ayé. Báyìí tó máa lé báwa ń dákẹ́ fún ní pàǹdákẹ́. Yìí ṣe kọ́dà bí àgbọ̀ báwo. Kí ló kàn nípa ní ọ̀rọ̀ tẹ́ sọ? Ọ̀rọ̀ wọn wọ́n pọ̀ jù sẹ́nu irú tiẹ̀ ni ọmọ jáde ìjà títọ́ kọ́lá olóhùn urúkú ṣe ìfáì. Èyí tẹ́ ẹ̀mọ́ ìtẹ́tẹ́ ẹ̀mọ́ ìtẹ́kú ẹ̀mọ́ ìjọ́ òkè ẹ̀mọ́ tó ń sọ wà sí ìrẹ̀ta gbogbo àwọn àfáà tẹ́ ń pè láàfáà gbogbo ń kálukú tẹ́ pè wọ́n láàfáà ó yẹ ìjáde ẹgbẹ́ Kùránì fún ọ̀tẹ́mọ̀ tẹ́ tó kálukú. Wà láì wò ní Kùránì kí. Wọ́n máa ń yọ ọmọ tẹ́ ń ṣe. Àṣejù yín kọ́ bẹ́ẹ̀ ni ti ń ṣe kò sí ẹnì kẹ́kẹ́ tí ó dákẹ́ fún yín. Tó bá wá já sí wípé àdàbíyà mẹ́sẹ̀gì ti yín nìyí. Tó bá já sí pé ẹ̀sàdúrà fún ṣé kàádàmù náà mọ̀ dáwà dáadáa tó kálukú ọ̀sàdúrà fún àbáyé. Ẹ wá ń fi ti ní ẹ̀fín darúgbó ló léwu. Àwọn èèyàn inú ilé kan ẹ ní mẹ́ríkà sí ẹ rà dàbí ẹ bá ti wá bẹ̀rẹ̀ tí inú ilé wọ̀ wá ní gbàdùn. Àrídé kí alájọ́ ọ̀sẹ̀ ṣẹ́jọ́ ṣẹ́jọ́ àádọ́mù wọ́n jìnà síra wọn. Gbogbo tí wọ́n fi ṣe kàádọ́mù ṣe bá alájí àgbà sí torí ẹ̀ bínú. Mẹ́jọ ni. Ọ̀rọ̀ tí wọ́n máa sọ́sẹ̀ pòfẹ́sọ̀ tó bẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ àgbọ̀ ni. Egbú ọlọ́run kọ́ mọ́ bá gbogbo. Ìwọ̀n tó náà jáde oní bàbá wa Àlájí àgbà oníkò tó ẹsẹ̀ bàtà ṣe kàádà ó tọ́ ni òṣìrọ́ mẹ́ onínú Àlájí àgbà àbọ̀ ọ̀sáwó adúpẹ́ fọ́lọ́hun èyí fọ́lọ́hun ṣe bá Àlájí àgbà àwa dúpẹ́ gbogbo tẹ̀bí àbáwọ̀ adúpẹ́ lọ́wọ́ yìí. Àbá àjáníù bẹ́ẹ̀ bá mọ gbogbo ìtàn tí ṣé kàádà mú kọntribútù sí lọ ni gbogbo oníkọ̀ọ̀kan tó dàgbé ẹ̀rọ bẹ̀rẹ̀ tó dàgbé ẹbí tàbí wọ́n pa ní. Ó bà nǹkan jẹ́ mi náà. Àbí ọ̀rọ̀ tí mo sọ yìí sọ pé ìsọ bẹ́ẹ̀ mo ní àdàbíyà ní mo ṣe kàádà láti mo tó sọ. Tọ́lá wa là ń bọ gbogbo nǹkan mẹ́lẹ̀ pé Àlájí àgbà sọ fún wa pé àní ẹ káyì, àní ẹ mọ́ gbé, àní ẹ mọ́ sọ̀rọ̀. Ẹ̀wọ̀n rò pé wọ́n yà gbò. Àlájí àgbà lọ́wọ́ mú ẹ̀mọ́. Gbogbo ìgbà nǹkan tí wọ́n ṣe lọ ẹ̀rọ tó ti lọ ní. Àbí àwọn yájà àbí mẹ́ta, àwọn tí wọ́n ò tí ì kúta ìgbàgbé òní lábọ̀. Òde láti bọ̀ tán. Àbí ẹni tó bá bẹ́ẹ̀ fi dákìmá ẹni wọ́n tẹ̀lé ọmọ bọ́ọ̀ fún nínú àwọn yìí. Àwọn ọmọ bí a ná bàbá ẹ wá fẹ́ máa sọ àwọn èèyàn dọ̀tá ara wọn. Ẹ fẹ́ sọ àwọn èèyàn dọ̀tá, ẹ wá fẹ́ sọ ẹ fẹ́ máa sọ gbogbo inú ilé ẹ fẹ́ máa sọ wọ́n dọ̀tá ara wọn. Kí ló dé? Kí ni pọ́blẹ́mù yìí? ilé tí ń bá ń dà wúṣẹ́. Kílẹ̀ tí ń bá ń dà wúṣẹ́ ní kílẹ̀ yóò dàmú. Èyí tí ń ṣe wọ́ọ̀nù yìí gbogbo ayé mi sọ fún ẹni tó bá tún bí fúrọ̀ yálà ìjà babalábà rẹ̀ dá. Ó bẹ̀rẹ̀ láti orí ìmùdí àti gbogbo ẹ̀yìn tẹ́jọ́ máa kéwù rẹ̀. Ẹ tó bá tún mẹ́rin lọ́la Àlájí àgbà. Wàláhì tàláhì gbogbo ń dàpọ̀ láti. Ó ti rí nù. Ẹ wà mọ̀bí tẹ́lẹ̀. Ìtọ́ dájú ẹ má mẹ́rin lọ́la Àlájí àgbà. Ẹ bá ṣe wèrè láàrin ara yín. Ọmọ tó dájú tí mo bá múra màá bí. Ọwọ́ ni wọ́n gbé sàtífíkẹ́tì àbọ̀ ọmọ kò bá nípa àdìgún ni àlífà tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ń jẹ́ Kwara State Controller Immigration rí. Dákọ̀ ẹni tó dé rúkọ̀ ní ìrùn mẹ́tẹ́ Adam. Kò sí. Gbogbo ẹgbẹ́ wọ́n ni. Àti wọ́n pàṣẹ wọ́n dákẹ́ wọ́n tí wọ́n rí ní wípé wọ́n pìtì. Ìjọba ẹ̀ lọ sí sáwọn ìwó ẹ̀rẹ́sìn ara yín. Àwọn sẹ̀ sí dé ni. Ìjọba ẹ̀ lọ sí sáwọn Ìbàdàn ẹ̀rẹ́sìn ara yín. Ó ti dán o máa nìsín. Ìjọba ẹ̀ lọ sí sáwọn àwọn ẹ̀fẹ́ ẹ̀rẹ́sìn ara yín. Òkèlè pé wọ́n wò káwà wá ń dákẹ́ fún yín. Ẹ wá wò pé bàbá lẹ́nu wá bí ṣe ẹ̀mọ̀ ní ṣe túpì. Tẹ́ ẹ bá ti pọ̀ tẹ́ ẹ sọ wípé ẹ ní mẹ́nu kú ò lé ní ọ̀run kò sẹ́ni ẹ̀kẹ́ tó lè mọ́ ra lórí mọ́. Ara kò sí. Kò sí ẹni kẹ́kẹ́ tó lè mọ́ ra lórí mọ́.
mẹ́sẹ̀jì tí ń pàṣẹ sí bàbá wọn lọ́la wọn bá dùn lọ nínú wípé ẹnì kẹ́kẹ́ ò ní ìfọwọ́ra lórí because bàbá wọn lọ́la wọn bá dùn lọ ní àwọn náà ń ṣe báwọn bá ń ṣe ṣéwù ẹsẹ̀ náà kẹ́sì jọ ẹgbẹ́ sẹ́lẹ̀ta ọ̀gbọ́n ìyá sí múkà mínà náà látàtà bùdá kan wọ́n látàbíṣà aláhàúdà wọ̀dá bàbá wọn lọ́la wọn bá dùn lọ ní àwọn náà mẹni tí ń ra yìí fún wọn wọ́n sì mọ àwọn tí wọ́n ń kápẹ́ lé bá wọn ṣùgbọ́n èyí tẹ̀ ń wí wàláhì tàláhì kò sí ẹni tí ó dákẹ́ fún bẹ̀rẹ̀ ìrìnàkà sí ẹ̀yà gbọ́yọ̀ kò sí ẹni tí ó dákẹ́ fún yín mọ́ bẹ́ẹ̀ bá ń fa wàhálà láàrin ara yín ẹjọ́ máa fà láàrin ara yín tí bàbá tí yóò bá fún sẹ́kì bàbá tí wọ́n sùn ọ̀nà tẹ́lẹ̀ ọ̀kọ́ ni wọ́n rìn náà ìwọ ọ̀kọ́ náà ń jáde wọ́n ń dààmú bàbá sí wàá ń dààmú sí wàá bí wọ́n ní káàsì wọ́n ń dààmú sí àdàbíyà ní dààmú rẹ̀ ni sẹ́kẹ́ ìfowó kọ́sẹ̀ ìfúnlẹ̀ lẹ́ dààmú ẹ̀ sẹ́ ẹ̀ fọ́ọ́rẹ́ fún wọn ni ẹ máa bàbá ṣe kàádàm bàbá ṣe kàádàm bàbá ṣe kàádàm tó ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹni tó fẹ́ mú ní lọ́rọ̀ tí wọ́n sọ fún gbogbo èèyàn ọmọ ṣe kàádàm wọ́n fẹ́ bá ti bàbá yín jẹ́ ni ẹ rò pé wọ́n yin bàbá yín ẹ mọ̀ pé gbogbo kálukú ṣe ìfẹ́ ń tọ́ kalẹ̀ ìfẹ́ ń tọ́ ẹ má dé tọ̀wà mọ́ o bẹ́ẹ̀ni kan bá tún dáàkọ ìkẹ́kẹ́ nínú àwọn bàbá wa bẹ́ẹ̀ni kankan bá tún dáàkọ ìkẹ́kẹ́ nínú àwọn bàbá wa gbogbo àwọn àbá àti wọn gbé àwọn ọ̀rọ̀ ńlá ká á sì ṣe ń gbẹ́jẹ́ lórí wọn ẹ̀yin àbá lórí náà ó bẹ̀rẹ̀ látọ̀rí ìmọ̀ ńlá àgbà mo ti sọ̀rọ̀ tó pọ̀ gbogbo yín náà ẹ̀yà dúlẹ̀ tí wọ́n fi ń ba gbogbo òlú jẹ́ wọ́n ń bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ ó tàbọ̀ sẹ́yìn náà ọlọ́run tọ́lọ́run torí kí àwọn ti kọjá àbáwí ẹ̀ lè bá wọn lórí tí wọ́n ń ṣe tí ọ̀dà ọmọ bàbá lágége ni wọ́n jáde wọ́n wà fún bàbá wọ́n bẹ̀rẹ̀ sí máa tú wọn kí ló dé kí ni bẹ́ẹ̀ mẹ́ríkàsì secondary school yìí kí ni bẹ́ẹ̀ mẹ́ríkàsì secondary school yìí ṣé ìkànnì bẹ́ẹ̀ ni kí ló wọ́n lọ́wọ́ wa wàláhì ìfẹ́ bá tó lọ́wọ́ wa fòrò yẹn láì láì bùkún ẹ̀kẹ́ nítorí ilé ìwé ẹ̀yọ́ ọmọ ilé ìwé ọwọ́